Ọlọ́run ọba náà kò ní padà ní ẹ̀yìn wa. àmín. 2000 kílẹ̀ sọ pé ẹ ti bẹ̀rẹ̀ náà. 2014. 2014 ni ẹ ti bẹ̀rẹ̀ láti máa ṣe eré yìí. Bẹ́ẹ̀ni. Tàbákà ní ení èjì ẹ̀ta nísìnyí yóò ti máa lọ bí ọdún kẹfà kọ́nù. Bẹ́ẹ̀ni, ọdún kẹfà rẹ̀. Fún bàbá Kàmá, ǹjẹ́ kí ni àwọn ìṣòro tí ó ti kojú yín látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀? Ìṣòro kí n kojú wa dì sí náà, ṣùgbọ́n a dúpẹ́ f'Ọlọ́run pé ìṣòro tá ná ó kàn ju tòní lọ ni. Nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ní location, ẹsẹ̀ ni a máa ń gbé lọ location torí kò sí nǹkan kankan, ẹsẹ̀ sí ni. Nígbà míì a sì máa ń lọ, a máa ń kó láti bí tá lọ yàsẹ́ bí Zangera, a máa ń kó láti bí a lọ yàsẹ́ ní Gbọ́jọmẹ̀. Òmíì náà inú Lùmẹ́bí, ṣùgbọ́n kò common. Nítorí tẹ́ bá wo àwọn comedy wa dáadáa ní YouTube, wọ́n wá local díẹ̀, so bí àwọn àdúgbò local. Àwọn àdúgbò tó bá jẹ́ pé bí oko. Táwọn ewé so ló máa look funny sí bí àwọn ìmúra tí a máa ń mú. So ìṣòro tí mo rí pé a ní lọ́wọ́lọ́wọ́ báyìí kò ju pé ìṣòro kámẹ́rà lọ. Ìṣòro kámẹ́rà ni a ní lọ́wọ́lọ́wọ́ báyìí torí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní kámẹ́rà. Tó jẹ́ pé yóò tún máa mú iṣẹ́ yín tó pé yóò tún tẹ̀síwájú. wá mú iṣẹ́ wa tẹ̀ sí iwájú ju bí ó ṣe wà yìí lọ. Ọ̀dà tí ẹ̀ ń gbọ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ̀ ń wò wá lórí Facebook, àbí tẹ̀ náǹfààní tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì tún náǹfààní tí ẹ̀ ń wò wá lórí àwọn Instagram, àwọn YouTube, àwọn ẹ̀rọ ayélujára wa. Bàbá Kàmá tí wọ́n jẹ́ aláwàdà ní ìlú náà ni à ń bá ní gbólóhùn lórí iléeṣẹ́ Radio Sport FM 91.9. Àfáà kan bẹ lẹ́gbẹ̀ẹ́ mi, àfáà Àlàkẹ́. Ẹ dákun àfáà Àlàkẹ́, kí ni ohun tí ipa tẹ́yìn ń kó nínú eré bàbá Kàmá? Ṣé àfáà Àlàkẹ́ lẹ́yìn ipa wo lẹ̀ ń kó nínú eré bàbá Kàmá gan? Alhamdulilayi, ká dúpẹ́ f'Ọlọ́run láti ibi tí a ti bẹ̀rẹ̀ títí débi tí a bá dé lénìí. Alhamdulillah. Ọ̀rọ̀ bàbá Kàmá, ipa tèmi kó ń bẹ̀, ipa bí ká ṣe àfáànú kọ́mẹ́dì ni bàbá Kàmá fúnra rẹ̀ ló wò mí sùsùn ní kí la lè máa pè ọ́, jẹ́ ká máa pè ọ́ ní àfáà Àlàkẹ́. Àfáà Àlàkẹ́. Èyí ò ní pé tí yóò tún máa fi mú, tí yóò fi rọrùn fáwọn èèyàn tó kí tó máa ti gbórúkọ náà ẹ̀rù ó mọ̀ pa wọ́n. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin fi di àfáà Àlàkẹ́ nínú eré. Ọ̀dà mo ní ìbéèrè kan bàbá Kàmá. Bàbá Kàmá, mo rí pé ọdún mẹ́fà ó ti kó òun ọmọdé ọdún níwọ̀nba ń gbìyànjú bọ̀. Bí kọ́mẹ́dì mélòó lẹ wá ti ṣe tí ẹ lè sọ fáwọn èèyàn ní tí wọ́n fi mọ̀ pé ẹ ti ṣe àwọn kọ́mẹ́dì, àti pé báwo ni wọ́n ṣe mọ̀ pé àwọn kọ́mẹ́dì tẹ́ ṣe ibi tí wọ́n ti rí, báwo lẹ ṣe júwe fún wa? Lẹ́ẹ̀kan sí mo kí àwọn ìyá wa, bàbá wa tí wọ́n wà nílé tí wọ́n láǹfààní àti gbọ́ wa. Àwọn ti pọ̀ gan-an. Now a wà lórí episode 58 bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gbogbo fídíò wa orí YouTube pátá àti orin gbogbo àmọ́ kíyàn bá birthday gbogbo 82 pẹ̀lú gbogbo ìtẹ́ ti ṣe pọ̀. ta post ibẹ̀, ṣùgbọ́n àwọn kọ́mẹ́dì wa episode 1, 2, 3, 4 àti ṣe lórí 58. Ìyẹn 132. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ ti ṣe dé. Tó ó dáa láàárín ibi ìṣẹ́jú méjì síra wọn lálẹ́ àkókò. Èyí tí ẹ wà nílé mo sọ fún yín pé àjọ rí ẹ̀rín àti àrín tàkìtì lórí ètò yìí ni. Ó dáa láàárín ìṣẹ́jú kan mò ń bọ̀ wá sórí ètò yìí láàárín ìṣẹ́jú kan.
tó ọlọ́run ọba náà ló lè ṣe é, kò sẹ́dá kan tó lè ṣe é. Mo sọ fún yín pé bàbá Kàmọ́ wọn náwọn ń kọ orin, wọn náwọn ń kọ orin. Irú orin wo làwọn bàbá Kàmọ́ ń kọ? Ó dára ìṣẹ́jú kan kí sáré gbọ́ ìkan nínú àwọn tí bàbá Kàmọ́ ń kọ mọ́ bọ̀ wọ̀nyí dé.